ẹ kú ọdún o. Àwọn aya Karim tí ń ṣọjọ́ bí ló ní ẹ mọ̀mọ́ kú ọdún o. Ẹ kú ọdún ẹ kú ìyèdún o. Ẹ bá gbé wa nílẹ̀ kẹ́ẹ̀dìde kẹ́ẹ̀dìde. Àwọn aya Karim tí ń ṣọjọ́ bí ló ní o. Adéjọkẹ́ ní bá mi pè wọ́n bí ológun ẹ̀rọ o. Adéjọkẹ́ ló ní pè yín bí ọlọ́gbọ́n ìwòfà. Adéjọkẹ́ ní bá ń pa àwọn Abíọ́dún tí ń ṣọjọ́ bí ló ní. Àwọn aya Karim tí ń ṣọjọ́ bí ló ní bí elégbèje bí elégbèje bí elégbèje àdáni. Rashidatu Abíọ́dún Àríkẹ́ o. Ramot Abíọ́dún ṣe bẹ́yìn náà ni mo ń ké sí. Tìyálé tìyàwó tí ń ṣọjọ́ bí náà ni mo ń pè àwọn aya rere lọ́dẹ̀dẹ̀ ọkọ. Alálùbáríkà ni ẹ̀yinjú ọkọ ní ṣọjọ́ bí ló ní. Àwọn ènìyàn rere ní ṣọjọ́ bí ló ní o. Aya Karim ẹ̀ bá dákun kẹ́ẹ̀dákọ̀ jọkọ̀ òní ní ṣọjọ́ bí tẹ̀yìn gangan. Ládéjọkẹ́ ṣe gbé wá bí ló ṣe ní wá mọ́ kíyìn lógúnlógún. Adéjọkẹ́ ló ní mọ́ kíyìn lọ́gbọ̀n. Ó ní àṣẹ iṣẹ́ mọ́dún ọdún ayọ̀lẹ̀ mọ́ ṣe ọdún dùnnú ọdún rẹ̀ ni. Adéjọkẹ́ wá ní kẹ́ ẹ gbọ́ bí olúgbogbo ti ń gbọ́. Adéjọkẹ́ ní kẹ́ ẹ gbọ́ bí olúgbogbo ti gbò. Ó ní bó bá ti hùn kẹ́ ẹ dàgbà tó nílé ayé ojú yín ò ní ríbi. Ẹ ní mọ̀ sáré ọmọ. Ìyá Farizat tí ń ṣọjọ́ bí ló ní. Ìyá Bọ́lájí mọ̀ gbọ́ kiri ọ̀hún lẹ́nu mi. Ramot Abíọ́dún o àti Rashidatu Abíọ́dún náà ni mo ń ké sí. Àwọn aya rere lọ́dẹ̀dẹ̀ Karim náà ni mò ń pè kórí jẹ́ ẹ̀ṣà mọ́dún tó owó tó ọmọ ni. Ẹ ní wọ́n ń gbé sọnù bí ó ṣe bí ọmọ. Ìláyé Elédùmarè oníjẹ́ kánjú kú. Mo pé gbà lẹ́yìn eléni àwo lẹ́yìn eléni. Gbogbo ohun tẹ́ ẹ bá dáwọ́lé pátá ni yóò mọ̀ yọrí sí ire ni. Torí aya rere lẹ́ẹ̀jẹ́ lọ́dẹ̀dẹ̀ ọkọ olóríire nìyí. Adéjọkẹ́ lọ́wọ́ mi níṣẹ́ ó ní ojúlóge àmọ́ kí ò bá bá ń káwọn aya Karim tí ń ṣọjọ́ bí ló ní. Àwọn aya rere ní ó ní Rashidatu Abíọ́dún Àríkẹ́ ẹ̀gbọ́n mi ni ọ̀gá mi ni èèyàn mi ni. Bí n bá fún wọn lówó owó à ń tán. Bí mo fún wọn láṣọ aṣáde ògbé nílé ayé. Kò bá ń kí wọn kó bá ń relé àwọn bàbá tó bí wọn lọ́mọ gangan ni. Torí ó ní ní ṣọjọ́ bí wọn. Rashidatu Abíọ́dún tí ṣe ẹ̀gbọ́n mi tí ń ṣọ̀gá mi pẹ̀lú ìyàwó ọkọ rẹ̀ Ramot Abíọ́dún. Òní ní ṣọjọ́ bí wọn bá dákun kó bá ń kí wọn. Aya Karim ẹ kú ọdún o. Aya rere lọ́dẹ̀dẹ̀ ọkọ. Ìgbẹ́sà níṣẹ́lẹ̀ àwọn ọkọ ẹ̀yìn gangan. Àwọn lọ́mọ abẹ́gún jẹ́bọ mọ́ bàrọ̀ ọmọ bá bá igun. A gbọ́dọ̀ ṣẹbọ bá rákàlàmàgbò. A gbọ́dọ̀ ṣòro. Wọ́n ní bá rí wọlé wọ̀de a gbọ́dọ̀ ṣèwọ́pá nígbẹ́sà máa lé. Ọmọ yùmúyùmú lóró nkẹ́ ni wọ́n o. Nílé àwọn Karim eégún bẹ nílé wọn fi ń wù mí nílọ. Gẹ̀lẹ̀dẹ́ ń bẹ nílé wọn fi ń wù mí nílọ. Orò dúyùmúyùmú ń bẹ nílé àwọn gangan ni. Àwọn lọmọ onígbò mọ́dé ọmọ onígbò mọ̀wọ̀. Àjòjì tó bá wọ gbòòrò ńkọ́ yóò dẹ̀ bọ́ra ni. Mo ní ká wọ́n fọdún òrò yìí ràn mí lọ́jọ́ sí. Wọ́n ní wo bí nígbà tòun tòwó gbó. Kí n wá ọmọdékùnrin 9 ọmọdébìnrin 7. Kí n wá ṣòṣù káràbátà kí n rò ń gbẹ́bọ lọ sójú tálé bàbá tó bí wọn lọ́mọ. Mo wá gbogbo ohun èlò yìí tán. Kàkà káwọn Karim fọdún òrò yìí ràn mí lọ́jọ́ sí. Nígbẹ̀sà máa lé igi pẹ̀tùlẹ̀bẹ̀ náà fi lé ń lọ́wọ́. Mo fín kò mọ̀mọ́ dúró. Ìgbà tí n tó gbèlúlẹ̀ lókun yùmùyùmù nílé bàbá wọn. Ẹ kú ọdún o. Àwọn aya olóríire tí ṣọjọ́ bí ló ní. Àwọn aya Karim ni mò ń ké sí. Rashidatu Abíọ́dún àti Ramot Abíọ́dún. Ìyá Farizat òkú ọdún. Ìyá Bọ́lájí òmọ̀mọ̀kú ìyèdún kórìjọ òpẹ́.
Adéjọkẹ́ wá ní mọ́rẹ̀lẹ́ àwọn bàbá tó bí yín lọ́mọ gangan ó ní ojúlóge àmọ́ kí ò bá dákun kó bá ń relé àwọn bàbá wọn máa ṣàlàyé délé àwọn bàbá tó bí Rashidatu Abiodun ó ní ìgbóòrà níṣẹ́lẹ̀ àwọn bàbá yín èmi mọ̀ bí wọ́n ti ń kí wọn tí wọ́n fi ń fún ní lówó mo mọ̀ bí wọ́n ti ń kí wọn tí wọ́n fi ń fún ní láṣọ nílé bàbá tó bí yín lọ́mọ. ṣebí gbóòrà lásà kọ níṣẹ́lẹ̀ àwọn bàbá tó bí yín lọ́mọ gangan òfokùn bàrà dìrù òrókòrókòrókò má gbàdọ̀bọ̀ wánú lé ìlú tí a mọ̀ ní gbóòrà títí dòní níṣẹ́lẹ̀ bàbá tó bí yín lọ́mọ gangan Rashidatu Abiodun ìyá Farizat ni mo ń ké sí mọ́mì Bọ́lájí mọ́ gbọ́n kíní ọ̀hún lẹ́nu mi níbi tí ìbejì gbé wọ́pọ̀ sí ní gbogbo àgbáláyé níṣèlú bàbá tó bí yín lọ́mọ ẹ̀yin lọ́mọ ará ìsòkùn ẹ̀dùn tí ń ṣeré orí igi ọ̀bẹ kìsì gbẹ̀kẹ́ṣẹ́ ẹ wá sọ ọ̀pẹ ẹ sọ ọ̀pẹ dépo nílé àwọn bàbá ẹ̀yin níbi tán ti ń ṣe lá ọlọ́wẹ̀ẹ́rẹ́ fàlejò jẹ ẹ̀yin lọ́mọ sọgbódìlé ọmọ sàtọ́ndọ̀jà ọmọ sọnù gbẹ̀dì gbòòrò ìlú lọ́jọ́ ọ̀hún àjàmú ẹ̀dùn níbi tí lásògbà tẹ̀ dọ́sí níjọ́ tó kọ́kọ́ tọ yàrá dé ó kirikiri torí kò lè rẹ́ràn pa àtàmátà sí ọdẹ ni mo ń wí mẹ́rìsọ ni wọ́n ń pè yín ṣebí nílé yín mo nílé yín làwọn ọdẹ ńláńlá fi ń ṣe lé wọn ẹ̀ẹ́rẹ́ mọ̀ rí mo ní gbọ́ra lẹ́mọ̀mọ́ ìsídẹ̀rí nílé bàbá tó bí yín lọ́mọ gangan Ìbàràpá nílùú àkúnní yín níbi wọ́n ti ń pẹnu mẹ́nu ẹ̀yin lọ́mọ olórí àpènà ìwọ lọ́mọ olúgbó àgbẹ̀ ọmọ olúgbó ṣákì ni wọ́n ń kí yín ìpàkó òmòdì ọmọ olóye nísàlẹ̀ pẹ́ńbó ọmọ tolúwa nílẹ̀ ayé àtàwọn tí wọ́n tẹ̀ dó sínú ẹ̀ ó jàre ó fìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun àti lórí ìlú lásà níbi ìlú bọ́ iṣu gbé wọ́pọ̀ sí ọmọ pamílà ogójì ni wọ́n kí yín ẹlẹ́ṣọ̀ ọdẹ òdélé kí lẹ́kún ọdẹ òdélé kí tẹ̀rítẹ̀rìn ọdẹ òdélé tẹ̀rantẹ̀ràn ọmọ takan ká tó rí ìyá ẹ̀ ó jàre ó gbàdọ̀bálẹ̀ màmá ó gbàdọ̀bálẹ̀ bàbá ìbá bí ń bayọ̀ ni wọ́n kí yín ẹ̀dùn gbálájọ orí igi níbi wọ́n ti ń ṣe ìlà ọ̀hún láfàlejò jẹ́ níbi wọ́n ti ń fìlà ṣàjọkà níṣẹ́lẹ̀ bàbá ẹ̀yìn ìlú bàbá ẹ̀yìn ní ìbejì wọ́pọ̀ sí ní gbogbo àgbáláyé àṣeyí sáàmọ́dún ọdún ayọ̀ lẹ́mọ̀ọ́sẹ̀ tìyálé tìyàwó tí ń ṣọjọ́ bí lónìí àwọn aya Kàrímù náà ni mo ń kí lọ́wọ́ Adéjọkẹ́ ló ní mọ́ kí yín ó ní kẹ́ ẹ gbó bí olúgbogbo ti ń gbó kẹ́ ẹ gbó bí olúgbogbo ti rí gbò kẹ́ ẹ fọwọ́ páwọ́ kẹ́ ẹ fẹ́ igi ìjòbí lọ́wọ́n bá ó ní kẹ́ ẹ ní kánjú kú o Elédùmarè ò ní jẹ́ ẹ kánjú kú.